ṣé ń gbọ́ Rẹ̀mí Surutu ló sọ̀rọ̀ yẹn ó ní nǹkan tó máa ṣe fún mi á mọ́ mi Rẹ̀mí Surutu okay ẹ jẹ́ ká máa gbọ́ very senseless human being, very ugly woman. Ó ní mo ugly ẹni kò gbé mi àti ẹsẹ̀ gbara wa kawe tó ugly jù olórí burúkú mi rí bí ten tó bora tó ti ń pèyàn tí ò bora tó ń pe caramel cream ní ugly no ẹ sọ fún mi en tó ń bora tí cream ò tún bá lára mu ara ẹ dàbí tie and dye ara ẹ dàbí ìgbà tá bá mú lápálápá ẹ mọ̀ tí ọmọ kékeré. ẹ̀yin èèyàn wa Bukky Jesse tún ti jáde wá sọ̀rọ̀ sí arábìnrin tí a mọ̀ sí Rẹ̀mí Surutu ó tún ti jáde wá bá a fà á ó bá jà gidi gan ẹ jẹ́ ká gbọ́ látẹnu Bukky Jesse. bí bá mú lápálápá tó bá fi kán sí tó wá ń ṣí bí ara ẹ ṣe rí nìyẹn ẹgbẹ́ olórí burúkú ó ní very ugly wèmí àti ẹ párí ẹ dàbí párí ẹ ṣin kò tí ì darúgbó gbogbo párí ẹ ti yọ àwọn ọ̀dágíwá tó darúgbó kan àárí párí wọn ta olórí burúkú ẹ wò gójú wèrè ó dàbí ìgò tó ń tà ní £1 shop aláyé bàjẹ́ ó lè mí ugly jẹ́jẹ́ mi àti ẹ bọ́ síta wò mo ò lo filter mo ò kún powder Rẹ̀mí Surutu gbé ojú síta kó jẹ́ kí mi lọ gbọ́dọ̀ ẹni tó ń bọ́ra ó ń pe caramel cream brown caramel ó ń pe ní ugly ṣé olórí burúkú nìyẹn ni ṣé olórí burúkú nìyẹn ni Surutu wo ẹ jẹ́ ká máa gbọ́ lọ. adójú ẹ̀sìn àwọn followers a máa tàn jẹ. ṣẹ́tìrí ṣẹ́rí para ló ń tawọ́ ó ní mo máa jójú ẹ̀sìn. kí ni tó yẹ kó àwọn followers mi ló ń dun gbogbo àwọn pípù iná ó ní a máa jójú ẹ̀sìn ṣẹ́rí gbogbo wọn ló ń wò mí. ṣẹ́rí gbogbo wọn ló ń wò mí nǹkan tó ń dùn ló sọ yẹn o a máa jójú ẹ̀sìn gbogbo àwọn fáǹsì a máa tàn jẹ wọn tàn wọn jẹ olórí burúkú TikTok tó wáyé wọn tàn jẹ fine aunty fine Surutu ìwọ yìí jẹ́ tún jó fún wọn. Àánú máa ló ń sọ̀rọ̀ bàbá agbára mi máa kọ́ o ṣe rí pó parọ́ mẹ́ ìtòrí gbogbo yín kan máa sọ pé BJ cannot dance to save a life. Àánú máa ló ń sọ̀rọ̀ bàbá agbára mi máa kọ́ o ìwọ ṣé èbú nìyẹn a máa jójó òṣì gbogbo àwọn fáǹsì a máa tàn jẹ ẹyẹ bó àwọn fáǹsì mi ò gbogbo nǹkan máa fi bá yín jà o ara ijó mi tún ta wọn rí pé báwọn ṣe ń bú mi tó kò sí nǹkan tó ń ti pè mí lórí ibi tí mo ti ń jó èmi ìdáhùn mo máa jójó mi mo tún máa post mi lọ́sàn yìí o ẹni sùúrù Rẹ̀mí Surutu àánú máa ló ń sọ̀rọ̀ bàbá gbára mi máa kàn ó ìwọ ni. ṣé èbú nìyẹn a máa jójó sí gbogbo àwọn fáǹsì a máa tàn Rẹ̀mí ó dàbọ̀ wò mí jọ tí mo ṣe show. I am a confident lady. Look at me very well. I don't need social media validation. If I need it, I won't be coming out. You can see me in different ways. Ìjọ Friday tí mo ṣe show mo ní mo wẹ̀ mo kàn fọ ojú mo fọ ẹnu ni. I came out with my wig, nothing was on my face. I have come out in different forms. Kò yé yín ni olórí burúkú ẹ ìwọ tí máa bọ́ṣọ sí lọ́rùn ìwọ àṣìírè ó láṣọ lórí kọ alákìísà ní Surutu alákìísà ní ẹ wọn ò fẹ́ ṣe ìyàwó olówó nínú eré bí kò fẹ́ ṣerú kò fẹ́ ṣe olórí burúkú tó fọmọ ṣòwò ó ṣe nǹkan gidi because ó láṣọ tó máa kó lọ location. You are worthless, you are nothing. Gbogbo nǹkan ló fi yàgàn ó yàgàn ní oríire ṣíṣe ó yàgàn pẹ̀lú ọmọ ó yàgàn pẹ̀lú kanílárí láyé gbogbo nǹkan ló fi yàgàn ẹnu ẹ̀rí pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ bí àtẹ́lẹ̀ àdá. Ẹ jẹ́ ká máa gbọ́ lọ. ẹ má dà á. wọ́n ti ẹ olórí burúkú ni èmi ò kàn rẹ́dì láti ṣe fídíò pẹ̀lú ẹ̀yìn kò sọ ẹ̀bà tó bá fẹ́ mú fídíò mi tó bá fẹ́ record ẹ̀ mo ṣe ọ́ lè record ẹ̀ èmi ò sá fún Bukky ayé mọ́tò máa pa Bukky dànù I'm related to her but I denounce her ọlọ́run ní jẹ́. ṣé ẹ̀ ń gbórí lórí Bukky ó ní òun wà related sí mi
ó ní mọ́tò máa pa òun ó máa pa ìyá òun ó máa pa ọmọ kan ṣoṣo tó kù lọ́wọ́ ẹ̀ ó ní mọ́tò máa pa wọ́n ṣé ń gbọ́ ó lóun wà related sí mi ta ló ní nọ́mbà ẹ̀kọ́ fún mi mo fẹ́ pè ó lóun wà related sí mi I don't even know this bastard I don't mi èmi ò mọ àwọn alátẹnujẹ ẹ gbọ́ ni ó lóun relate sí mi pé òun di sónù mi látẹni mi mọ wèrè yìí ẹ ṣàánú mi ẹ gbà mí àbórí mi lójú àlá ni àbí mo jọ ẹni tó mọ̀ ni mi ìtọ́mọ́ wèrè yìí ẹ jẹ́ ká máa gbọ́ lọ. ìjẹ́rú ẹbí olórí burúkú eléyìí oró bẹ́ẹ̀ yẹn. ẹ gbọ́ mi ó lè mi eléyìí owó ẹ̀ ń bọ́ ẹni tí ò ṣe yín ẹ̀ ń bọ́ ẹni tó lówó láti ṣe yín tí ò ṣe yín èlò lọ́ fi ń ṣe yín tọ́kì ta lọ ṣọlúdé tí bá fẹ́ ṣe yín mi máa ṣe bẹ́ẹ̀ wọ́n sọ pé kò ní ju 3-4 days lọ ṣé mo sọ fún yín pé wá pẹ̀lú pákéjì hòtẹ́ẹ̀lì yẹn ni wọ́n máa kàn ní kẹ́ lọ ṣe kẹ́ lọ fọ́ kẹ́kàn lọ attend sí is part of the package of the hotel tá a dé sí ṣé ẹ̀ ń gbọ́ mi ṣá so I went there mo wá bí wọ́n pé okay tí wọ́n bá fẹ́ ṣe yín how long ló máa take only 5 days I can extend my visa sorry I can extend my kí lẹ́ ń pè yẹn náà ticket I can extend my ticket kò ṣe pé owó yẹn ni ò sí. You people will not bully me to go and change what I don't want to change. I am comfortable like this. I am comfortable. Ṣé mo sunkún fún yín ni? Mi sunkún fún yín. Èló ni? Gbogbo nǹkan tí bàbá yẹn ni mo máa ṣe 3,000 ló cost. Ó wà nù ke, kò ṣe credit card. Ó wà nù ke, ó wà nù bí tí mo tó wà. Mo kàn sọ pé wo. You will not force me to do what I don't want to do. I am comfortable with it. Gbọ́ mi ṣá. So why are you fussy about it? Ó lè mi eléyìn oró. Mo ti ṣí eyín mi ẹ̀wọ̀ eyín mi. Eyín mi lélẹ́yìí. Kí ni problem yín ṣe ṣí èrè ni? Ẹ ṣí èrè ni. Because ìwọ tó fẹ́ pè mí láti ṣe àfẹ́ pè mí lélẹ́bi. Máa kọ́kọ́ wo nǹkan tí wọ́n gan kó sí. Olórí burúkú ni yín. Sùrùtù. Onípàǹdà. Mú nǹkan ẹyọ kan. Yẹ́rìn igi góòdù kékeré kan wèrè òní. Èmi ló fẹ́ bú. Ibo la ti fẹ́ jọ bẹ̀rẹ̀. Ó lè jù mí lọ lọ́jọ́ orí. In all everything tó kù. Mo ṣàgbà ẹ́. Mo ṣàgbà ẹ́ ní gbogbo nǹkan. Sùrùtù. Ó fòkú ọmọ ṣàgbà mi. Òkú ọmọ àti èjì nìkan ló fi ṣàgbà mi. Gbogbo nǹkan tó kù mo fi ṣàgbà rẹ̀ ní Sùrùtù. Kò ní yẹ olórí burúkú. Ó fẹ́ àtàṣà rẹ̀ mọ́ mi. Òun tọmọ mi. Mi ń tọmọ lórí burúkú èèyàn. Yẹ kan.